Ìgbàgbọ́ Yorùbá lètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá lètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ́ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Kọ́lá Ọlátúnjí lolóòtú ètò ìgbàgbọ́ Yorùbá. Ọmọ wọn lójúde láẹsẹ̀ Ìkírun Àgùnbẹ́. Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ yan bí lólú. Ọmọ ogun lọ́sàn-án ọmọ olè lóru. Olè tí ń káṣọ kẹrù kọ́ o. Olè tí ń gbóbìnrin ẹni. Bóbìnrin ò ṣe ròdòròdò bí ò lẹ́dàn lọ́rùn wọn ò nífẹ̀ẹ́. Ọmọ ojú ọ̀rọ̀ ò jẹ́sẹ̀ ẹyẹ ó tó mi. Ẹlẹ́gìrì kò jó mi ọba ó tòrò. Ó yá ìgbàgbọ́ Yorùbá. Ètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá. Ètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ́ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Ìbà lọ́wọ́ Ọlọ́run ọba àjíkí ògbìngbìn nìkan ìyàwó mọ́ṣẹ́gbẹ́ ọba tó tóbi ju gbọ́n tó tóbi lọ. A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Bíbélì ní sọ pé ní àtìtìkọ́ṣe lọ̀rọ̀ ti wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run gangan sì ní ọ̀rọ̀ náà. Kábíyèsí Elédùmarè, ẹ̀yin la fọpẹ́ fún, la fìyìn fún, la fògo fún o. Ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjí ló kọ mí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí. Kí la máa sọ̀rọ̀ lé lórí lónìí? A fẹ́ sọ̀rọ̀ lórí àwọn èèwọ̀ àwọn tí wọ́n ní ìràwọ̀ náà. Àwọn èèwọ̀ àwọn tí wọ́n ní ìràwọ̀ náà. Àwọn wo gangan ni a lè pè láwọn tó ní ìràwọ̀ náà? A ti sọ̀rọ̀ tó pọ̀ nípa ọ̀rọ̀ ìràwọ̀ sẹ́yìn. Àkọ́kọ́ àwọn tí wọ́n wà lábẹ́ ìràwọ̀ náà ni àwọn ọmọ tá a bí láti March 21 sí April 19. March 21 sí April 19. Àwọn olóyìnbó ń pe irúfẹ́ ìràwọ̀ yìí ní ìràwọ̀ Aries. Àkọ́kọ́ ilé àkọ́kọ́ nínú ìràwọ̀ náà nìyẹn. Bẹ́ẹ̀ ni a ní àwọn tí a bí ní July 23. Àwọn tá láti July 23 sí August 22. Àwọn tá bí láti July 23 sí August 22. Àwọn eléyìí náà ìràwọ̀ náà ni wọ́n. Olóyìnbó ń pè wọ́n ní àwọn oníràwọ̀ Leo. Kìnìún ni àmì wọn. Àwọn yìí wọ́n máa fẹ́ràn ẹran jíjẹ púpọ̀, wọ́n sì láyà, bẹ́ẹ̀ ni agídí pọ̀ fún wọn. Ìran kẹta lórí àwọn tó wà ní orí ìràwọ̀ náà ni àwọn ọmọ tá bí November 22 sí December 21. Láti November 22 sí December 21. Sagittarius làwọn olóyìnbó ń pè àwọn ìràwọ̀ yìí. Àdámọ́ tó so mọ́ àwọn ìràwọ̀ yìí ni wípé wọ́n á máa láyà, wọ́n á máa lágídí, wọ́n á máa bínú, bẹ́ẹ̀ oge ṣíṣe pọ̀ fún wọn. Wọ́n á máa tàn, ẹni ìmọ́lẹ̀ ni wọ́n gbogbo tí wọ́n bá dé. Bẹ́ẹ̀ ni ọgbọ́n pọ̀, làákàyè pọ̀. Ìmí á máa pa irọ́, ó lè parọ́ lálẹ́. Ìmí ọgbọ́n àrékérekè bíbíbíbíbí tó sì bẹ́. Àwọn kan wà nù wọn pé tó jọkùnrin tó jẹ́ pé bóbìnrin ò pè wọ́n, bóyá ò pé obìnrin ó pè wọ́n. Pé àwọn kan wà nù ọgbọ́n àwọn obìnrin wọn tó jẹ́ pé oge ṣíṣe ni láàárọ̀ lálẹ́ lọ́sàn-án, oge ṣíṣe ni. Àtọkùnrin àtobìnrin míì wà nù wọn tó jẹ́ pé a máa ń sọ fún pé kó máa lo gold, anything gold, ó bá ràwọ̀ rẹ̀ mu. Àwọn tó wà lábẹ́ ìràwọ̀ yìí nǹkan tó tàn ló yẹ kán máa lò bíi kọlọ white, kọlọ red, kọlọ pink àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èèwọ̀ àwọn ìràwọ̀ yìí ni wípé wọ́n gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ rárá pẹ̀lú nǹkan kan tí ń jẹ́ ìràwọ̀ mi. Àwọn tó bá ti fẹ́ wọn sílé, bóyá wọ́n ti fẹ́ ìràwọ̀ mi sílé àbí ìràwọ̀ mi ti fẹ́ wọn sílé, ẹ máa rí wípé ìjà ó máa ṣẹlẹ̀ láàrin wọn. Àyàfi tádùá bá pọ̀ gan lọ́rọ̀ wọn ò fi máa gún. Wọ́n wá tún wọ́n lè mọ̀ láàárọ̀ ọjọ́, ṣùgbọ́n tó bá ti di pé wọ́n ń dàgbà, ìràwọ̀ náà ni ọ̀rọ̀ ìràwọ̀ yìí máa affect tí wọ́n bá ti ń dàgbà, torí yóò máa rẹ ìràwọ̀ wọn. Dìmọ̀ tí wọ́n bá ṣe ń láṣepọ̀
the more they have sexual intercourse, the more the immunity and their spiritual power drops. Ìyẹn àwọn ìràwọ̀ náà spiritual power máa ń drop ni àfi tó bá strong tó jẹ́ pé ó ń gbàdúrà dáadáa ó dẹ̀ ń gbàwẹ̀. Kì í ṣe owó ayé o, àdámọ́ wọn ni. Kódà èmi lè ní problem tó jẹ́ pé ibi tó bá ń dé wọ́n lè mọ̀ sọ fún pé ìyàwó ẹ̀ ló ń ṣe, ìyàwó ẹ̀ tó jẹ́ra wọ̀ mí wọ́n lè lóun ló ń ṣe tàbí kán lọ́kọ ẹ̀ ló ń ṣe. Irọ́ kò rí bẹ́ẹ̀, àtakòràwọ̀ ni. Èèwọ̀ àkọ́kọ́ ni wípé anything tó bá jẹ́ra wọ̀ mí kọ́mọ ìbáṣepọ̀ wọn gbọ́dọ̀ mọ́ bá ṣe ìbáṣepọ̀ bíi pé ká ní sexual intercourse kò gbọ́dọ̀ pọ̀ rárá. Gẹ́gẹ́ mo sọ àwọn tó bá wà ti wà nílé ọkọ tán ti bímọ fúnra wọn, àtúnṣe wà, àtúnṣe ìràwọ̀ wà. Ẹ pè nọ́mbà tó ń lọ lójú ìwòran wọn yìí, àtúnṣe ìràwọ̀ wà. Àwọn kan wà tí wọ́n mọ̀ ṣe tí ó fi jẹ́ àṣetò rà lè sọ pé kíyàwó kọ̀ọ̀kọ̀ àbí kọ̀ọ̀kọ̀ kọ̀yàwó. Àwọn kan tó máa ń ṣẹlẹ̀ nígbà míì tó jẹ́ pé wọ́n sọ fún ọkọ míì pé kó lọ fẹ́yàwó mi léyàwó ẹ̀ nìyẹn. Kì í ṣe pé bóyá aburú kan wà níbẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ ràwọ̀ strong gan ó sì mọ jákò bá fẹ́ lómi tẹ́yìn ò bá mọ̀. Ọ̀rọ̀ ràwọ̀ jẹ́ ìgbà míì ẹlòmíì wà ìṣòro tí ó ní àtakò ràwọ̀ ni yóò mọ̀ fi owó orú yanṣẹ́, yóò mọ̀ fòtí tògìrì kóyọ̀. Ìgbà náà ni mọ̀ náwó fáwọn wọn mọ̀ gbowó lọ́wọ́ ẹ̀. Nǹkan tán sì rí làwọn náà ń ṣe, but wúlẹ̀wúlẹ̀ rẹ̀ ọ̀rọ̀ ràwọ̀ ni ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn ràwọ̀ yìí kò sí bó ṣe lè nífẹ̀ẹ́ tó. Ìfẹ́ wo ló fẹ́ ní, ọ̀làjú wo ló fẹ́ ní tí wàá fi ìbáṣepọ̀ látẹ̀yìn. Ìfàsẹ́yìn máa ń dé bá wọn ni tí wọ́n bá ní ìbáṣepọ̀ látẹ̀yìn, bóyá ọkùnrin àtobìnrin, adùn wo ló fẹ́ ní. Because ìràwọ̀ yín ẹni iwájú ni wọ́n, ìràwọ̀ yín ìràwọ̀ mọ́lẹ̀ ni. Ìmí wà tó jẹ́ pé òòrùn ló control ràwọ̀ ẹ̀, ìmí wà tó jẹ́ pé iná gidi flame ni element ẹ̀, ìmí wà tó jẹ́ pé irin ni. Irin ṣe é pé inú iná ni irin ti jáde. Mo rò pé ẹ gbọ́ mi yé. So èèwọ̀ ní láti máa ní ìbálòpọ̀ látẹ̀yìn o, ẹ̀yin tẹ́ jẹ́ ràwọ̀ náà. Bákan náà ẹ̀yin tẹ́ jẹ́ ràwọ̀ náà, ká máa jáde lóru gànjọ́ láì gbéná lọ́wọ́, èèwọ̀ ni o. Ká máa jáde lóru gànjọ́ láì gbéná lọ́wọ́, èèwọ̀ ni fúnràwọ̀ yín. Bẹ́ẹ̀ ni ká máa sùn láláì tanná nínú òkùnkùn, èèwọ̀ ni nítorí ẹni mọ́lẹ̀ nìyí. Ìwọ ní kí ni ó ṣe fún yàn tọ́ ẹni bá lówó tẹ́rù, ìwọ̀nba tí ó rù náà ni ó mú o, ìwọ̀nba tí ó lò náà ni tí ó fi tanná náà ló mú. Mọ́rù sí lògùn ẹrù, béèbó bá rù ọrùn ó wọ̀. Torí ẹlòmíì ti kàwé, ọ̀làjú sì ti bẹ́ lómi débi wípé gbogbo tán bá sọ yóò ní superstition ni. Kí ló fẹ́ ṣẹlẹ̀? I don't do that. Ó di ọjọ́ alẹ́ kí ọlọ́bìnrin làárẹ̀ tó mọ̀ pé ẹrù ní fóun nígbà tójú bá dá. Ọjọ́ alẹ́ ni irú yín máa tó mọ̀ wípé ìṣòro ti wọnú ilé ayé yín, ẹ máa wọ́nà àbáyọ káàkiri, ẹ máa lẹ́nìkan ní ṣe yín. Kìlọ̀ tí mo fún ọ yìí ó tó kọ́ gbà á. Bákan náà ẹ̀yin ìràwọ̀ iná, kẹ́rin mo sọ fún wa, tí òòrùn bá mú gangan lọ́sàn-án gan, ẹ má máa rìn jáde lóríta, tàbí kẹ́ máa rìn jáde àfi tẹ́ bá wà nù mọ́tò ló kù, then aṣọ dúdú bátakún, kẹ́ máa wọ black kò bá ìràwọ̀ yín mu. Ẹ lè wọ black kẹ́ fi nǹkan mi là, kò bá ìràwọ̀ yín mu o. Wọ́n tó ń wò mí torí pé pupa, àwọ̀tẹ́lẹ̀ black ni wọ́n máa ń wọ̀. Ṣọ́ra. Àwọn kan mìíràn tó máa ń ṣẹlẹ̀ sẹ́dá téèyàn ẹ̀dọ́ ní akọ̀wé rò pé àwọ̀ ayé ni. Bẹ́ẹ̀ gbogbo tọ́lọ́run dáadáa ni o. Ẹ já kè sáàrin yẹn. Ẹ jẹ́ máa fẹ́lẹ́ dúró lórí àwọn èèwọ̀ ìràwọ̀ iná. Ìràwọ̀ afẹ́fẹ́ ló dáa kí ìràwọ̀ náà mọ̀ bá ṣe o, kọ́ mọ̀ bá sọ̀rọ̀ kọ́ mọ̀ jọ nífẹ̀ẹ́ ara wọn. Àwọn ìràwọ̀ afẹ́fẹ́ ló dáa fún wọn torí àwọn ìràwọ̀ ní ìmọ̀ràn tiwọn lọ́wọ́ láti wú sókè. Ẹ jẹ́ ń dúró báyìí lórí eléyìí lágbára lọ́wọ́ Ọlọ́run Ọba, ìmí túnbọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ń kàn sí wa lórí Facebook, lórí WhatsApp, gbogbo ẹ̀yin tí ẹ gbàgbọ́ nínú wa, tí ẹ dẹ̀ ń kàn sí wa, tí Ọlọ́run sì ń bí àbùkátà yín, tí problem yín tọ́lọ́run kò máa solve. Adúpẹ́ lọ́wọ́ yín gidigidi o, adúpẹ́ gan ni. Gbogbo ẹ̀yin tó sì kù díẹ̀ káàtó
ẹgbọ́n rántí pé ọjọ́ kan kọ́ ló débẹ̀ o díẹ̀díẹ̀ ni àmọ́ mu lọ́yìn yóò mọ̀ kúrò ńbẹ̀ ọlọ́run náà ní í ṣe ọlọ́run ní kẹ́sì mọ̀ dúpẹ́ fún ẹ mọ̀ dúpẹ́ lọ́wọ́ àwa nítorí ọmọ kékeré ni wá ọlọ́run aláǹjẹ̀lẹ̀ wa wà pẹ̀lú wa ẹ já di ọlọ́run ọba wa mú sinsinsin ká má gbàgbé láti mọ̀ ṣàdúà ká má gbàgbé láti mọ̀ sí sàrà ká sì mọ̀ bàtọ́ ọmọ nìkejì jẹ́ kínú wa mọ́ àwọn wọ̀nyí la fi lè gbégbèsè ayé rọrùn ẹ ṣé gan. Thanks so much. Love you. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́.